pé àwọn ti ṣèwádìí o wípé èpè Aláàfin Àólẹ̀ ló ń jà ló wá di pé Yorùbá pàjùbà fún àwọn kan àwa la lóko ọ̀dọ̀ ẹ̀ bá wa ró àwọn tó ń roko wọ́n rẹ̀rọ wọ́n ra mọ́tò àwa gan fúnra wa a ra kẹ̀kẹ́. Ìyẹn ni pé láti ìbẹ̀rẹ̀ Afẹ́nifẹ́re ẹgbẹ́ òṣèlú ni so Afẹ́nifẹ́re ò bá wọn lọ́wọ́ sí eléyìí tí Babangida ṣe nítorí Awólọ́wọ̀ ti sọ pé kò ní bímọ rí. Awólọ́wọ̀ sì rèé àkàndá èèyàn ni kì í ṣe èèyàn lásán tó bá sọ̀rọ̀ àbí bí ẹni pé màláíkà sọ̀rọ̀. Àwọn nǹkan 9 ni Awólọ́wọ̀ sọ tó sì jẹ́ pé gbogbo ẹ̀ ló ṣe. Bàbá Adébánjọ sọ fún Abacha lójúkorojú báyìí pé mo jẹ ọ́ ní ọta ẹyọ kan tó bá jẹ́ pọ́kùnrin ni ọ́ mú ìbọn rẹ kó sì yìn. Nígbà tí Abacha débẹ̀ tán Bàbá Adésànyà 99 bullets náà yìn sí mọ́tò ọ̀rọ̀ 99 tá a kà lára mọ́tò yẹn báyìí. Ṣáwọn tí wọ́n ń ṣèjọba ẹ wo bọ́n ṣe ṣèkó báṣubàṣu owó tí Èkó ń pa ó ju owó táwọn countries kan ń pa lọ. Tẹ́ bá dẹ̀ dé àwọn country yẹn bíi Botswana bíi Rwanda ẹ rò pé ìlú ọba lẹ́wà ni. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tó wà ní Botswana ó dáa ju ti Amẹ́ríkà gan lọ. Ní abẹ́ òfin 1999 yìí o bẹ́ẹ̀ gbé ànábì bẹ́ẹ̀ gbé Jésù wọ́n lè ṣe nǹkan kan tí ó ní àṣeyọrí torí òfin yìí ò dáa. Bí nǹkan kan ṣẹlẹ̀ ń Kánò bí ọjà kan jó ní kíní kan yóò lọ fún wọn 50 million yóò fún wọn 100 million. Ìgangan wọ́n pa 56 people kò débẹ̀. Wípé wọ́n ṣe Yorùbá Nation Rally káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwa la wà ń di ẹ̀. Àbúrò mi Sunday Igboho ibẹ̀ yẹn ló jókòó sí èmi mọ̀ pé máa bọ̀ Ọlọ́run fọ̀run kẹ́yìn nǹkan Odùmákin ibẹ̀ ni ká jókòó sí. Pẹ̀lú gbogbo kó wà ní Benin Republic yìí mo mọṣẹ́ tí Afẹ́nifẹ́re ti ṣe lórí ẹ̀ tí mi gbọ́ tá a gbọ́dọ̀ sọ síta iṣẹ́ ńlá gidi nígbà tó bá dẹ̀ jáde afẹnu ara ẹ̀ sọ. Gbogbo eléyìí tí àwọn kan sì ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ní òkè òkun Afẹ́nifẹ́re yìí ṣerú ẹ̀ láìláì nítorí pé irọ́ ló wà ní ẹ̀. Wọ́n ń ṣe àjàjàngbara àjàjàngbowó ni wọ́n kí wọ́n fẹ́ fowó ọ̀hún. Ẹ má gbàmọ̀ràn ni Igboho ò ní lọ sí Benin Republic. Benin Republic is like the 37th state of Nigeria. Gbogbo àwọn èèyàn kó sí àárín Igboho àti Ìbà Buhari ò lè ṣèṣò rẹ̀. Ọkùnrin ti fi hàn wá tipẹ́tipẹ́ ìwé èèyàn tó ń jẹ́ Tinubu pé lóun king maker I want to be king. Angle of dance dá lóhùn pé king maker kẹ we northerners are the king makers. Èmi ní èmi pè pàdé mo pé Akíntóyè méjì mo ṣe. Akíntóyè ó máa ṣe má ṣe tóun ṣe nínú Afẹ́nifẹ́re tí o bá ṣe ara kì yóò gbé àyà o. Ó wà ń Benin Republic njó tí lọ wo Ìgbòho ní ọjọ́ kan. Níjọ́ tí mo mú Sunday lọ bá Ìbà ó tẹ̀ kí Ìbà ni títí di bí ọ̀sẹ̀ méjì gan tí Sunday máa lọ sí ìgbà tí ọ̀rọ̀ ilé yẹn ṣẹlẹ̀ gan wọ́n sì pera wọn lórí fóònù. Ẹni tó bá lóun fẹ́ sin Afẹ́nifẹ́re yóò ń gbọ́ ìwọ ọmọlúàbí ó lè gba rìbá mo bá gba rìbá wọ́n sọ kúrò ní ọmọ Afẹ́nifẹ́re le ju kéèyàn wọ iṣẹ́ ológun lọ torí àìdáríjì ẹni tó bá ṣẹ̀.